níbi táwọn ajínigbé ti fẹ́ jí bàbá àtọmọ gbé ni wọ́n ti ṣèèṣì yìnbọn pa ọ̀kan lára wọn. ọwọ́ pálábá àwọn afurasí ajínigbé mẹ́ta kan Idris Abdullahi, Toko Yusuf àti Ilyasu Aminu ti ségi gẹ́gẹ́ báwọn ọlọ́pàá ṣe fi páńpẹ́ ọba mú wọn lásìkò tí wọ́n fẹ́ jí bàbá kan àtọmọ ẹ̀ gbé lábúlé Yarimawa níjọba ìbílẹ̀ Tọ́fà nípínlẹ̀ Kánò. lásìkò tí wọ́n ń fojú àwọn afurasí náà hàn ni Mohammed Hussaini Gumel tí í ṣe alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Kánò ṣàlàyé pé níṣe làwọn ajínigbé náà ya wọ ilé Nasiru Yahaya tí wọ́n sì gbèrò láti jí òun àtọmọ ẹ̀ Gaddafi gbé. bí ọmọkùnrin ọ̀hún ìyẹn Gaddafi ṣe kọ̀ láti jọ̀wọ́ ara ẹ̀ sílẹ̀ fáwọn ẹni ibi yìí ló ṣokùnfà ìjà rẹpẹtẹ láàrin wọn. Gaddafi làwọn ajínigbé yìí fẹ́ yìnbọn fún tí wọ́n fi ṣèṣì yìnbọn pa ọ̀kan lára wọn tíyẹn sì kú lójú ẹsẹ̀ níbẹ̀. ó ní nǹkan bíi aago kan òru ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 16 oṣù kẹta ọdún yìí ìròyìn kan tẹ̀ wá lọ́wọ́ pé àwọn agbébọn kan ya wọ ilé ọkùnrin kan tó ń jẹ́ Nasiru Yahaya tó wà lábúlé Yarimawa ìjọba ìbílẹ̀ Tọ́fà nípínlẹ̀ Kánò níbi tí wọ́n ti jí òun àtọmọ ẹ̀ Gaddafi gbé. níbi tí ọmọ yìí ti yarí tí kò fẹ́ kí wọ́n gbé òun lọ lòun pẹ̀lú àwọn ajínigbé yìí ti fìjà pẹ́ ta. ìbínú èyí ni wọ́n fẹ́ fi yìnbọn pa ṣùgbọ́n tí wọ́n ṣèṣì pa ọ̀kan lára wọn tó ń jẹ́ Umaru Abdullahi ẹni tí ìnagijẹ ń jẹ́ Dambaba. lójú ẹsẹ̀ lọkùnrin náà dágbére fáyé. lẹ́sẹ̀ kan náà ni bàbá Gaddafi sì sá lọ. lójúnà àti lè rí ọmọ gbé sá lọ ẹni tí wọ́n fi ìkanra mú nítorí bí ẹ̀mí ẹnìkan nínú wọn ṣe bọ́ sọnù nítorí tiẹ̀ ni wọ́n yìnbọn fáwọn ará abúlé ọ̀hún méjì lásìkò tí wọ́n fẹ́ dóòlà Gaddafi lọ́wọ́ wọn. àwọn méjèèjì tí wọ́n fara gba ọta ìbọn ni wọ́n sáré gbé lọ sọ́sibítù ìjọba Tofa General Hospital wọ́n sì ti fi wọ́n sílẹ̀ lẹ́yìn ìtọ́jú. ó tẹ̀síwájú pé ìgbésẹ̀ táwọn gbé lẹ́yìn ìwádìí ló ṣe àtọ̀nà báwọn ṣe rí àwọn afurasí ọ̀hún mú. àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún ni Idris Abdullahi ẹni ọdún 26 tó wá láti abúlé Janguza níjọba ìbílẹ̀ Tọ́fà, Toko Yusuf ẹni 40 ọdún láti abúlé Langyal ìjọba ìbílẹ̀ Tọ́fà kan náà àti Ilyasu Aminu ẹni ọdún 25 tóun wá láti abúlé Gagai níjọba ìbílẹ̀ Bebeji nípínlẹ̀ Kánò. ó ní ìwádìí ti bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ àwọn afurasí yìí àtàwọn míì tí wọ́n fojú wọn hàn dé. Monísọ́lá Sàká ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.